àsìkò tí ọmọ mi fẹ́ sí ilé ìtajà ìgbàlódé fún mi ló pàdé ikú òjijì. Ìyá Sanku ló kọ̀mínú bẹ́ẹ̀. A ti gba ọ̀pọ̀ ìkíni ọ̀rọ̀ ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn èèyàn ìlú pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ pé ká tẹ̀síwájú o. Àwọn ìgbìmọ̀ tuntun lẹ́gbẹ́ parapọ̀ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọwọ́ tẹ aṣọ́ ẹnu ọ̀nà gateman kan fẹ̀sùn fífipá bá akẹ́kọ̀ọ́bìnrin alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọmọ ọdún 4 lájọṣepọ̀ nílùú Ìbàdàn. Wọ́n tún sọ sẹ́ẹ̀lá bí wọn o. Àwọn agbébọn ṣekú pa èèyàn 4, jí èèyàn 2 nínú ìkọlù tuntun nípínlẹ̀ Kwara. Ẹ rọ̀jò àdó olóró lé wọn lórí. Aráàlú ní kí ìjọba rọ̀jò àdó olóró síbùbá àwọn ajínigbé lẹ́yìn ikú bàbá àti ọmọ nípínlẹ̀ Kwara. Ìdíje bọ́ọ̀lù òrùmọgẹ́gẹ́ yóò gbìnàyà ní ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. A ti gba ọ̀pọ̀ ìkíni ọ̀rọ̀ ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn èèyàn ìlú pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ pé ká tẹ̀síwájú o. Àwọn ìgbìmọ̀ tuntun lẹ́gbẹ́ parapọ̀ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Lẹ́yìn tí kábíyèsí aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ tú ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí wọ́n wà nípò tẹ́lẹ̀ ká ni ó yàn wá gẹ́gẹ́ bí ìgbìmọ̀ alátúnṣe láti mú ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ bọ̀ sípò. Nínú àtẹ̀jáde kan tí ó jẹ́ fífi ṣọwọ́ sí akọ̀ròyìn wa ní ìkànnì Drive TV News Yorùbá láti ọwọ́ àwọn ìgbìmọ̀ tuntun tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ yàn, ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Àjíbóyè sọ nínú àtẹ̀jáde náà pé wọ́n yan òun gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà tí wọ́n sì yan Rear Admiral Àjàní gẹ́gẹ́ bí akọ̀wé àti àwọn 3 míì tó jẹ́ gbajúmọ̀ ìlúmọ̀ọ́ká gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ìpinnu àwọn ni láti tún ẹgbẹ́ parapọ̀ ṣe kó lè wà ní ìbámu pẹ̀lú ìwòye òde òní, pàtàkì jùlọ fún ìlọsíwájú ìlú Ògbómọ̀ṣọ́. Ó ní àwọn fẹ́ kí parapọ̀ gẹ́gẹ́ bí orúkọ náà mú àsopọ̀ wá tó dára kí gbogbo wa lè ṣiṣẹ́ papọ̀ fún ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Ọ̀jọ̀gbọ́n Àjíbóyè ní ọ̀pọ̀ àtẹ̀jíṣẹ́ ìkíni, àdúrà àti ìmọ̀ràn ní àwọn èèyàn ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ti fi ṣọwọ́ sáwọn tí àwọn sì dúpẹ́ mọ́rírì rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn sì tún bẹ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà nílé àti lókè òkun pé kí wọ́n dákun dábọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn nínú ìmọ̀ràn àti àjọṣepọ̀ wọn. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ọ̀kan pàtàkì nínú ohun tó wà níwájú àwọn láti ṣiṣẹ́ lé lórí ní bí ìlú Ògbómọ̀ṣọ́ yóò ṣe ní ìpín nínú ìdásílẹ̀ ìpínlẹ̀ tuntun àti ìjọba ìbílẹ̀ tuntun èyí tí ìjọba àpapọ̀ ń gbèrò rẹ̀. Ó ní lọ́wọ́ báyìí àáyá àwọn bẹ́ sílẹ̀ ó bẹ́ sí iṣẹ́ ni. Ó ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ tí àwọn sì gba Ọlọ́run gbọ́ pé dídùn ni ọsàn ó so. Ó ní lóòótọ́ ọmọdé gbọ́n àgbà gbọ́n ni wọ́n fi dá Ilé Ifẹ̀, àmọ́ Ilé Ifẹ̀ nìkan kọ́ ni kábíyèsí ọba Ghandi Afọlábí fi dá ìgbìmọ̀ tuntun yìí kalẹ̀ pé gbogbo àwọn làwọn ṣe pàtàkì nínú ìdàgbàsókè ìlú àwọn. Ó ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí kò sí aláìní torí ohun tí ẹnìkan ní ẹlòmíì ò ní. Ohun tí àwọn ń fẹ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tuntun náà ni kí orúkọ orò àwọn kí àwọn parapọ̀ gẹ́gẹ́ bí orúkọ ẹgbẹ́ àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ó ní pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn, àdúrà àti àtìlẹ́yìn Ògbómọ̀ṣọ́ yóò tún dára sí jù báyìí lọ. Àsìkò tí ọmọ mi fẹ́ sí ilé ìtajà ìgbàlódé fún mi ló pàdé ikú òjijì. Ìyá Sanku ló kọ̀mínú bẹ́ẹ̀ ìyá. Inú ẹkún, ọ̀fọ̀ àti ìbànújẹ́ ńlá ní àwọn èèyàn gbajúmọ̀ amúlùdùn adẹ́rìn-pòṣónú tó di olóògbé láìpẹ́ yìí, Abdulsamad Adétọ́lá Raji tí ọ̀pọ̀ mọ̀ sí Mr Sanku Comedy sì wà lẹ́yìn ikú rẹ̀ tó wáyé níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Níṣe lẹ́sẹ̀ kò gbèrò nílé ìyá olóògbé Sanku ẹni tó jáde láyé lẹ́yìn tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ṣe kòńgẹ́ ìjàmbá lójú ọ̀nà márosẹ̀ Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí ìròyìn BBC ṣe gbé jáde síta, ìyá tó bí Sanku ẹni tí ọ̀fọ̀ náà kàn jù fi omijé ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn akọ̀ròyìn nígbà tí wọ́n ṣàbẹ̀wò sí ilé rẹ̀ nílùú Òṣogbo lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. Nínú àlàyé rẹ̀, ìyá Sanku ṣàlàyé pé ata ni òun ń tà, ọ̀pọ̀ ọdún sì ni olóògbé Samad fi bá òun ta tòmẹ́tò àti àwọn èròjà ọbẹ̀ kó tó lu àlùyọ nínú iṣẹ́ adẹ́rìn-pòṣónú tó yàn láàyò. Ó tẹ̀síwájú pé ìlú Àbújá ni òun ti kó wá sí ìlú Òṣogbo tó
tóun sì ń ta ata nítorí àìríṣe. Ìyá Ṣáńkú sọ pé ọmọ 6 ni òun bí, Ṣáńkú ló wà ní ipò 5 nínú wọn. Ọjọ́ tó jáde láyé yìí gan-an ní ọjọ́ ìkómọjáde ẹ̀gbọ́n rẹ̀ obìnrin. Ó sì ti pe òun lórí fóònù pé kí òun gba àwọn ohun gbogbo tí àwọn bá nílò fún ètò ìsọmọlórúkọ náà. Ó ní tóun bá parí iṣẹ́ òun títí alẹ́, òun á bá òun fi owó náà ránṣẹ́ láti san gbèsè gbogbo ohun tí àwọn bá gbà láwìn. Ìyá náà sọ wípé àwọn ti dáná tán, àwọn ti ṣe gbogbo nǹkan tán ni wọ́n pe òun pé ọmọ òun ti ṣe kòńgẹ́ ìjàmbá ọkọ̀. Ìyá Ṣáńkú sọ wípé Ṣáńkú kò fẹ́ kí òun ta ata mọ́. Ó máa ń sọ fún òun pé ata tí òun tà yìí ń ti òun lójú. Ìyá náà sọ wípé Ṣáńkú lòun máa ṣí ṣọ́ọ̀bù ìgbàlódé fún òun tí òun fi máa ta ọjà níbẹ̀. Ó ní màmá mi ẹ fọkàn balẹ̀ lọ́mọ òun máa ń sọ fún òun. Àsìkò tó fẹ́ ṣí ṣọ́ọ̀bù ilé ìtajà fún òun ló parí rẹ̀ sí. Ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n Ṣáńkú tí orúkọ tiẹ̀ ń jẹ́ Moshood náà bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ikú àbúrò rẹ̀. Moshood ṣàlàyé pé Ṣáńkú ní ìpèníjà ojú. Ó ní iṣẹ́ àwọn tó ń fi ẹ̀rọ ṣiṣẹ́ àwòrán lóríṣiríṣi àrà, ìyẹn computer graphics ló fẹ́ ṣe tẹ́lẹ̀. Ẹ̀gbọ́n olóògbé Ṣáńkú sọ pé àìríran dáadáa rẹ̀ ló jẹ́ kó kúkú yan iṣẹ́ adẹ́rìn-pòṣónú láàyò. Ó ní ọjọ́ tí Ṣáńkú kú, òun ti kọ́kọ́ pè fún ìrànlọ́wọ́ kan, ó sì ṣèlérí láti ran òun lọ́wọ́ lẹ́yìn tó bá ti dá ìyá àwọn lókoòwò tán. Moshood ní ṣùgbọ́n kòkòrò kò jẹ́ káwọn gbádùn obì tó gbó, ikú kò jẹ́ kí Ṣáńkú ṣe gbogbo ohun tó fẹ́ ṣe. Bákan náà ni ọ̀rẹ́ tímọ́tímọ́ Ṣáńkú tí orúkọ rẹ̀ ń jẹ́ Salam King of Prank sọ pé oríṣiríṣi awuyewuye ló ń lọ lójú òpó ayélujára tí àwọn kan sọ pé bóyá Ṣáńkú ṣe oògùn owó ni. Salam sọ pé Ṣáńkú jẹ́ oníwà pẹ̀lẹ́, nǹkan ẹlòmíràn kò wúrí, ó sì jẹ́ ìyàlẹ́nu fún òun nígbà táwọn èèyàn kan ní ó tẹ́ àṣeyọrí rẹ̀ nídìí ni. Ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún yìí ni Ṣáńkú Comedy pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lójú ọ̀nà márosẹ̀ Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́. Nínú àwọn 5 tó wà nínú ọkọ̀ náà, òun nìkan ló pàdánù ẹ̀mí rẹ̀ tí àwọn 4 yòókù sì ń gba ìtọ́jú nílé ìwòsàn nípínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí ìròyìn náà tẹ̀ wá lọ́wọ́. Ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ọjọ́bọ̀ Thursday ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ni wọ́n ṣe ètò alẹ́ àbẹ́là candle night fún olóògbé Ṣáńkú nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Ọwọ́ tẹ aṣọ́ ẹnu ọ̀nà gateman kan fẹ̀sùn fífipá bá akẹ́kọ̀ọ́bìnrin alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọmọ ọdún 4 lájọṣepọ̀ nílùú Ìbàdàn kàìkà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́bọ̀ Thursday ti fi gbòòrò òfin gbé Josiah Ayọ̀mídé aṣọ́ ẹnu ọ̀nà iléèwé kan lórí ẹ̀sùn jíjà ìbálẹ̀ akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ọmọ ọdún 4 níléèwé tó ti ń ṣiṣẹ́ nílùú Ìbàdàn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adéwálé Òsífẹ̀sọ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lólú iléeṣẹ́ ọlọ́pàá ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé olùfarakásá náà lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún yìí ṣàròyé ìrora tó ń bá fínra lójú ara fún ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin. Ó ṣàlàyé pé olùfarakásá náà padà sọ fún ìyá rẹ̀ pé aṣọ́ ẹnu ọ̀nà iléèwé wọn ìyẹn gateman ṣe bẹ́ẹ̀ fi tipá bá òun lò pọ̀ nígbà tóun wà níléèwé. Òsífẹ̀sọ fi kún pé àfúrásì náà jẹ́wọ́ ìwà ọ̀daràn tó wù lẹ́yìn tí wọ́n fi gbòòrò òfin gbé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olùfarakásá náà ni wọ́n gbé lọ ilé ìtọ́jú àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn fún àyẹ̀wò ìlera àti fún ìtọ́jú. Èsì àyẹ̀wò fi hàn pé wọ́n ti já ìbálẹ̀ ọmọbìnrin náà, ojú ọgbẹ́ sì wà lójú ara ọmọ náà. Àfúrásì ọ̀hún yóò jẹ́ títarí lọ ilé ẹjọ́ láti káwọ́ pọ́nyìn rojọ́ lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí ìfìmúfínlẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn míì tó tún tẹ̀ wá lọ́wọ́, iléeṣẹ́ ọlọ́pàá tún náwó gan Azeez Kọ́láwọlé àti Isa Fatai lágbègbè Sókà Sanyo fún jíjí àwọn ewúrẹ́ yíká ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ nípa lílo ọkọ̀ Toyota Matrix tí kò ní nọ́mbà ìdánimọ̀ láti ṣọṣẹ́ láabi wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé àwọn afurasí méjèèjì ọ̀hún ti jẹ́ fífi gbòòrò òfin gbé, wọn yóò sì taari wọn lọ ilé ẹjọ́ fún ẹ̀sùn kan náà tó wáyé lágbègbè ọ̀tọ̀ọ̀tọ̀. Ó fi kún pé àwọn afurasí náà jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n hù nígbà tí ìwádìí sì ń tẹ̀síwájú láti tọpinpin àwọn ọmọ ẹgbẹ́ wọn yòókù tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi náà. Àwọn míì tí ọwọ́ tún bà làwọn afurasí ajínigbé, adigunjalè àti àwọn àṣekọlù míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún ṣọṣẹ́ láabi wọn o. Àwọn agbébọn ṣekú pa èèyàn 4, jí èèyàn 2 nínú ìkọlù tuntun nípínlẹ̀ Kwara. Àwọn
agbébọn agbésùnmọ̀mí ṣèkọlù sí abúlé kókódó níjọba ìbílẹ̀ Edu, ṣekú pa èèyàn 4 nígbà tí wọ́n sì jí èèyàn 2 gbé sá lọ. Ìkọlù náà wáyé lálẹ́ ọjọ́bọ̀ Thursday ní déédé aago 11 kọjá 40 ìṣẹ́jú. Ṣèkọlù sí ẹgbẹ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lágbègbè náà tí wọ́n ń gbìyànjú láti kojú àwọn àṣekúpani náà. Àwọn agbébọn jí ìyàwó mi àti nọ́ọ̀sì gbé sá lọ, béèrè fún owó ìtúsílẹ̀ àti san mílíọ̀nù 5 náírà owó ìtanràn. Síbẹ̀ wọn kò tú àwọn olùfarakásá náà sílẹ̀ o. Olùgbé ìlú Láfíàgì ló kọ̀mínú bẹ́ẹ̀ ké sí ìjọba àti àwọn èèyàn fún ìrànlọ́wọ́ owó àti àdúrà. Gẹ́gẹ́ bí olùgbé kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé àwọn ọlọ́dẹ ìbílẹ̀ 3 pàdánù ẹ̀mí wọn lákòókò ìkọlù nígbà tí ọlọ́dẹ 4 sì fara gbọta ìbọn kú lówùúrọ̀ ọjọ́bọ̀ Thursday lákòókò tó ń gba ìtọ́jú lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn àṣekọlù náà tún jí àwọn olùgbé ìlú 2 sá lọ ṣáájú kí wọ́n tó na pápá bora. Gẹ́gẹ́ bí ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́, olùgbé ìlú kan lágbègbè ìlú Láfíàgì nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn, ó béèrè fún ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà àti lọ́wọ́ ìjọba. Ó sọ wípé àti bí oṣù kan báyìí ní àwọn agbébọn ti ṣèkọlù sí abúlé àwọn ní Gádà nílùú Láfíàgì níbi tí wọ́n ti jí ìyàwó òun àti nọ́ọ̀sì kan gbé sá lọ. Ó ní ìyàwó òun tọ́ ọmọ oṣù 6 lọ́wọ́ lásìkò ìkọlù náà. Arákùnrin náà tó sọ èdè Haúsá nínú fídíò náà sọ wípé àwọn ajínigbé jí ìyàwó òun nìkan gbé sá lọ tí wọ́n sì fi ọmọ ìkókó sílẹ̀. Lẹ́yìn ìgbà náà ni àwọn ajínigbé náà béèrè fún mílíọ̀nù 5 náírà owó ìtanràn fún ìyàwó rẹ̀ àti obìnrin nọ́ọ̀sì ọ̀hún, èyí tí wọ́n ti fi ránṣẹ́ sí àwọn ajínigbé náà tó sì ti ń lọ bí ọjọ́ 10 báyìí lẹ́yìn tí wọ́n sanwó tán. Síbẹ̀ àwọn ajínigbé ò tíì tú àwọn olùfarakásá náà sílẹ̀. Arákùnrin náà béèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo àwọn èèyàn yálà nípa ètò ìṣúná, ìrànlọ́wọ́ owó tàbí àdúrà fún ìtúsílẹ̀ òmìnira ìyàwó rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ló tún dákún ìkọlù ìpalára lemọ́lemọ́ tó ń wáyé lápá ẹkùn àríwá Kwara níbi tí àwọn ìlú ti ń gbé lábẹ́ ìdúnkokò àwọn agbésùnmọ̀mí àgbébọn. Àwọn olùgbé ìlú Kókódó fi àìdùnnú wọn hàn lórí ètò ààbò tó mẹ́hẹ. Wọ́n rọ àwọn aláṣẹ, àwọn ìjọba láti pèsè ètò ààbò tó gbópọn fún àwọn, kí wọ́n darí àwọn àjọ elétò ààbò láti wà níkàlẹ̀ lágbègbè náà lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ burúkú míì. Wàyí o, lọ́jọ́ 2 oṣù kẹsàn-án ọdún yìí ní ìròyìn Sahara Reporters gbé jáde pé Emir àtìlú Láfíàgì Alhaji Muhammad Kudu Kawu ti dúnkokò mọ́ àwọn akọ̀ròyìn àti àwọn iléeṣẹ́ ìròyìn lórí àwọn ìròyìn lemọ́lemọ́ wọn nípa ètò ààbò tó mẹ́hẹ lápá ẹkùn àríwá ìlú Kwara. Ó ṣèkìlọ̀ fáwọn akọ̀ròyìn náà láti fìrìngún ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ ìkọlù agbébọn àti ìgbésùnmọ̀mí lágbègbè náà. Olórí ìlú náà sọ wípé òun ṣèkìlọ̀ náà lórí àṣẹ tí gómìnà ìpínlẹ̀ náà Abdulrahman Abdulrazak pa. Ẹ rọ̀jò àdó olóró lé wọn lórí. Aráàlú ní kí ìjọba rọ̀jò àdó olóró síbùbà àwọn ajínigbé lẹ́yìn ikú bàbá àti ọmọ nípínlẹ̀ Kwara. Àwọn olùgbé ìlú níjọba ìbílẹ̀ Patigi nípínlẹ̀ Kwara ti ké sí ìjọba láti darí àwọn agbófinró kí wọ́n rọ̀jò àdó olóró sí ibùba àwọn ajínigbé tó wà ní agbègbè náà kí wọ́n sì jẹ ìbẹ̀rùn pátápátá. Èyí wáyé lẹ́yìn tí ìròyìn gbé pé àwọn agbébọn kan tí wọ́n tó 7 níye yàbò mọ́sálásí kan ní ìlú Ládé ní ìjọba ìbílẹ̀ Patigi tí wọ́n sì pa bàbá àti ọmọ rẹ̀ nígbà tí wọ́n kírun tán. Lọ́jọ́rú ọjọ́ 3 oṣù kẹsàn-án, àwọn akọ̀ròyìn BBC News Yorùbá kàn sí ọ̀kan lára olùgbé agbègbè náà, ọ̀gbẹ́ni Ahmed Al-Hassan, láti mọ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé gan-an. Ọ̀gbẹ́ni Al-Hassan sọ pé ibùba àwọn agbébọn tí wọ́n máa ń gbé àwọn èèyàn sá lọ lẹ́yìn tí wọ́n bá jí wọn gbé tán wà ní inú igbó ní agbègbè àwọn. Ó sọ pé àwọn agbófinró sì mọ ibùba yìí tí wọ́n bá parapọ̀ tí wọ́n sì pinnu tí wọ́n rọ̀jò àdó olóró sí ibùba yìí, àwọn agbébọn yìí yóò sá lọ, kò sì ní sí ìjínigbé mọ́. Ó ní lótìtọ́ àwọn ìjọba ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú náà kò tó nítorí kò ka ojú ẹ̀. Títí di àsìkò yìí àwọn sọ́jà sì wà ní àwọn agbègbè àwọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Àwọn sì mọ̀ pé ìjọba náà ló kó wọn wá, ṣùgbọ́n kí wọ́n lọ sí ibùba wọn kí wọ́n sì jẹ ìbẹ̀rùn ló lè mú òpin dé bá ìwà ìjínigbé àti ìpànìyàn lemọ́lemọ́
tó gbòde kan. Lórí bàbá àti ọmọ tí àwọn agbébọn náà ṣekú pa, ọ̀gbẹ́ni Hasan ṣàlàyé pé bàbá tí wọ́n ń pè ní Alhaji Gómìnà Ládé àti ọmọ rẹ̀ ni wọ́n kírun tán nínú mọ́sálásí lálẹ́ ọjọ́ náà ní ìlú Ládé. Wọ́n fẹ́ máa padà lọ sí ilé wọn. Ó sọ pé bí wọ́n ṣe jáde ni wọ́n gbọ́ gìrìgìrì àwọn ọ̀daràn yìí, wọ́n sì yìnbọn fún wọn. Bàbá kú lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n wọ́n gbé ọmọdé ilé ìwòsàn kí òun náà tó dágbére fáyé lọ́jọ́ kejì. Alhaji Ládé dàgbà tó ẹni 70 ọdún. Àwọn kan sọ pé wọ́n fẹ́ jí gbé ni, ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n dìídì wá bàbá náà wá láti pa ni. Ìdí ni pé ó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn pàtàkì nílùú, ó sì máa ń gbọ́ ìròyìn dáadáa nípa àwọn agbébọn, léyìí tó máa ń fi ń tó olórí ìlú létí lóòrèkóòrè láti lè wà ní ìgbáradì àti ìmúrasílẹ̀ fún àwọn àṣeláàbí yìí. Olùgbé ìlú náà sọ wípé òun lérò pé ìdí nìyí tí wọ́n fi ṣekú pa á kí ó má bàa lè dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn mọ́. Ó ní ti àwọn èèyàn àwọn ti gbà fún Ọlọ́run, àwọn kan rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba náà ni pé kí wọ́n gba àwọn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, arábìnrin Èjìrẹ́ Tóun Adéyẹmí, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni àwọn ọlọ́pàá ti lọ síbẹ̀, àwọn sì bá àwọn kòròfo ọta ìbọn táwọn agbébọn náà yìn. Ó sọ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní 30 oṣù kẹjọ ọdún 2025 lásìkò ìrun ìṣáì. Ó fi kún pé ìwádìí ń lọ lọ́wọ́ láti náwó gan àwọn oníṣẹ́ ibi náà. Arábìnrin Adéyẹmí ṣe àlàyé pé àjọ ọlọ́pàá Kwara lábẹ́ ìdarí CP Adékìmí Òjó ń ṣiṣẹ́ láìsàárẹ̀ láti mú ìjínigbé àti ìpànìyàn dópin ní Kwara. Ó ní lóòótọ́ ni ìjínigbé àti ìpànìyàn yìí jẹ́ ohun tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lásìkò yìí tí kì í ṣe ìpínlẹ̀ Kwara nìkan. Ó ní àjọ ọlọ́pàá Kwara ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ aláàbò míì láti rí i pé àwọn aṣeláàbí yìí jìnnà réré sí ìpínlẹ̀ náà. Ìdíje bọ́ọ̀lù òrùmọgẹ́gẹ́ yóò gbìnàyá ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí. Fún ti ìdíje bọ́ọ̀lù òrùmọgẹ́gẹ́, igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, abẹnugan ilé ìgbìmọ̀ asòfin àti àwọn èèyàn jàǹkànjàǹkàn míì ni wọn yóò fẹsẹ̀ sí bọ́ọ̀lù ní pápá ìgbábọ́ọ̀lù Ṣọ̀ún Stadium. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ amòfin Báyọ̀ Lawal àti abẹnugan ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndòyìn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé wọn yóò kó àwọn àlejò pàtàkì míì sòdí wá síbi ayẹyẹ ọdún kejì kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta lórí àpèrè Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ Ajé Monday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án. Ayẹyẹ náà ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òrùmọgẹ́gẹ́, ìyẹn Òrùmọgẹ́gẹ́ football competition tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ní pápá ìgbábọ́ọ̀lù Ṣọ̀ún City Stadium Ògbómọ̀ṣọ́. Ẹni tí í ṣe alága ètò náà, Amos Adéwálé Àdó, sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ níbi ìpàdé àwọn oníròyìn tí ó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ní ààfin Ṣọ̀ún tó wà lọ́jà Àgbó nílùú Ògbómọ̀ṣọ́. Ó ní ìdíje eré bọ́ọ̀lù gbígbá òrùmọgẹ́gẹ́ yìí tí àkọ́kọ́ rẹ̀ wáyé lọ́dún tó kọjá ní ẹlẹ́ẹ̀kejì rẹ̀ yóò fi àyè gba àwọn agbábọ́ọ̀lù lóbìnrin lọ́dún yìí. Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta ní ó gorí àpèrè gẹ́gẹ́ bí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2023 tí ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yóò sì wáyé ní ìfisọrí ọdún kejì kábíyèsí lórí àpèrè. Amos Àdó sọ pé yàtọ̀ sí fífi ìdíje bọ́ọ̀lù gbígbá ọ̀hún sọrí ọdún kejì kábíyèsí, ńṣe ló tún wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ tí àwọn èèyàn Ògbómọ̀ṣọ́ ní sí eré ìdárayá àti pé àwọn gbàgbọ́ pé eré ìdárayá lè mú ìfẹ́ àti àsopọ̀ wá. Ìdíje bọ́ọ̀lù òrùmọgẹ́gẹ́ yìí jẹ́ ọ̀nà láti lè ṣe ìrólágbára fún àwọn ọ̀dọ́ wa àti pé ó lè ṣèrànwọ́ fún àwọn tí ó ní ẹ̀bùn nínú wọn láti ṣàfihàn wọn àti láti mú wọn lọ́kàn pé iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. Amos Àdó ní ìdíje náà yóò wà fún ìrántí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó ti ṣáájú gbá bọ́ọ̀lù, àwọn bíi Láyí Lágbèmíró, Túndé Bámidélé Green Eagles, Ọládùnní Oyèkalẹ̀
tí ó gbá fún ikọ̀ Green Eagles under-17 àti under-20 ní ọdún 1987 sí 1989. Ṣèyí Olófinjánà bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ó ti pàṣẹ Ògbómọ̀ṣọ́ di ìlúmọ̀ọ́ká. Ní ìparí ìdíje bọ́ọ̀lù òrùmọgẹ́gẹ́ ọ̀hún, ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá léwájú ni wọ́n ní yóò gba mílíọ̀nù kan náírà £1 million nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó bá ṣe ipò kejì yóò gba náírà 500,000 tí ipò kẹta yóò sì gba $250 náírà 250,000. Igbákejì gómìnà amòfin Báyọ̀ Lawal, abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndòyìn, kọmíṣánná fún ọ̀dọ́ àti eré ìdárayá Wasilat Adégòkè àti àwọn asòfin tó ń ṣojú agbègbè Ògbómọ̀ṣọ́ ní ìbílẹ̀ àti ìpínlẹ̀ àpapọ̀ ní ìrètí wà pé wọn yóò wà ní ìkàlẹ̀ níbi ètò náà. Bákan náà ni àwọn lókọ nínú òṣèlú àti okòwò ni wọn yóò kórajọpọ̀ ṣẹ̀yẹ ọdún kejì kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè. Àwọn èèyàn pàtàkì tí wọ́n wà níkàlẹ̀ níbi ìjókòó ìpàdé àwọn oníròyìn náà ni ọ̀gbẹ́ni Àìná Ayọ̀bámijí Òjó tí í ṣe alága ètò Cradles Carnival, Ọ̀nàrẹ́bù Razak Àtàndá aka Razor, Ọ̀nàrẹ́bù Bello Àbáyọ̀mí tí í ṣe FA Vice Chairman Ògbómọ̀ṣọ́ Zone, Comrade Adéníran Adébáyọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Babs, Salam Muhammed àti abilékọ Fúnmi Àjàgbé Queen Zaron. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé mi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.